alájà Táwákálítù okú ọdún èyà kò pẹ́ láyé alájọkẹ́ mi Àyànkúnbí èyà kò pẹ́ láyé màmá Lukuman Alátàndá èyà kò pẹ́ láyé màmá Yẹ́misí kò fowó rọlá èyà kò pẹ́ láyé ọmọ Lísàbí Àgòǹgbò Àkàlà èyà kò pẹ́ láyé Ìjàyè Sánilé bàbá tó bí èyà kò pẹ́ láyé ọmọkùnmi Àjàdí Ìgbò èyà kò pẹ́ láyé kíkú má pa ẹ́ kò pẹ́ láyé o èyà kò pẹ́ láyé. Ibitech Big Nation. Kú ọdún òkú yẹnu òkú àṣeyẹ òkú ayẹyẹ oríkà ọdún orí adé mo ló sọdún èyí pọ̀ ṣe tẹ̀mí sí lágbára Ọlọ́run ọba ìran ọlọ́dún ní mọ́dún ẹ lọ́dún bí oyin ti ṣe tiẹ̀ nínú afárá àgbáyún ṣe tiẹ̀ léṣo bí ìrèké ti ṣe tiẹ̀ lápúrọ̀ ó ti sọdún èyí ó ṣe tẹ̀mí sí lágbára Ọlọ́run ọba Àjọkí Adé ò Ṣàìbù ni mo kúkú ké sí ikú ò ní filé rẹ̀ sóde o àrùn ò ní filé rẹ̀ sọ̀dẹ̀dẹ̀ ìgbà rẹ̀ tí ń dùn yọ Ọlọ́run ọba oníjọ́ tán láíláí ó ní rẹ̀lẹ̀ ó sì máa ga ni ó ní má padà ṣàìdá ìláyé aláwòrán bí ọba oníjó zẹkù láíláí. Aláàjà Táwákálítù ti kú ìyípa kínníkínní ojú omi àrùn kan yìí ṣèrà tí ń bẹ lẹ́sẹ̀ odò ikú ò ní pa ọ́ ò ní mà nira láyé tó wá ìláyé aláwòrán bí ọba oníjó kanjúkú láyé. Àjọkí Adé Ṣàìbù ni mo kúkú ké sí àwọn ọmọ rẹ lónìí máa kí ọkú ọjọ́ ìbí nípò sọ̀pọ̀ rẹ̀ láyé lágbára Ọlọ́run ọba pé kú ò ní pa ọ́ ò ní máa nira láyé tó wá ìláyé aláwòrán bí ọba oníjó zẹkù láíláí. Lukuman Àtàndá Oyèbánjí onímọ̀ kí ọkú ọjọ́ ìbí nípò sọ̀pọ̀ rẹ̀ láyé ọkọ Charlotte ni mo kúkú ké sí ó ló sọdún èyí pọ̀ ṣe tẹ̀mí sí lágbára Ọlọ́run ọba Olúwayẹmisí kò fowó rọlá Àyìnkí Adé aya Wálé ó ló sọdún èyí pọ̀ ṣe tẹ̀mí sí lágbára ọba tó dá ọ gbogbo àwọn ọmọ mẹ́rin náà ni máa kí ọkú ọjọ́ ìbí nípò sọ̀pọ̀ rẹ̀ láyé Àìsáyà Adésínà àti Noah Ṣayọ̀ wọ́n lè sọdún èyí kó ṣe tẹ̀mí sí lágbára Ọlọ́run ọba Trey Olúgbénga wọ́n lè sọdún èyí kó ṣe tẹ̀mí sí lágbára Ọlọ́run ọba ọdọọdún la rórógbó ọdọọdún la ráwùsà ọdọọdún làárọ̀ mọ́bì lórí àtẹ ẹ ti sọdún èyí ẹ ṣe tẹ̀mí sí lágbára Ọlọ́run ọba iṣẹ́ yín ò ní ní iṣẹ́ máa yín lọ́wọ́ ọmọ ò ní kú máa yín lójú ẹ̀yin náà ò ní bọ́ sọ̀nù lọ́wọ́ àwọn ọmọ ìláyé aláwòrán bí ọba oníjẹ kanjúkú láyé. Àjọkí Adé Àyànkúnbí ṣe bí wọ́n ní kúkú ké sí lónìí wọ́n gbalẹ̀ àwọn bàbá rẹ̀ lọ Abẹ́òkúta ní sẹ́lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ Ẹ̀gbá ọmọ oró lọ́kà ọmọ Olúgbẹ́jọ bí ọmọ azẹ́tì mumi kíkan Ẹ̀gbá ọmọ yúnyún lòrò kúkú ké Ẹ̀gbá tí wọ́n bọ́ lọ́jà tó dòòsà ọmọ Lísà bí ọmọ Àgòǹgbò Àkàlà orí ọba márùn-ún níjẹ lóde Ẹ̀gbá Aláké gbogbo wọn ń dádé Olúbàrà ọba Àbúrẹ́ ọba Òsílẹ̀ ọba Olúwo dúró ọba Aláké Ẹ̀gbá ń kọ́sẹ́ ń bẹ́ ìlànà fi àrọ̀bà kúkú ní í ṣe Ẹ̀gbámọdé tí mo sẹ́ yòrò tí jẹ́ tẹ̀gùn mọ́lú nínú ilé àwọn bàbá rẹ̀ ni ẹ̀yin lọ́mọ́rò tí pagi ọmọrò tí pọ̀pẹ̀
òrò tí pẹgbẹgù dá wọn pòkì bàbá tó bí ọlọ́mọ ẹgbẹ́ tí mo dé tí mo sẹ́yìn òrò tí jẹ́ tẹ̀gùn mọ́lú Àjọkẹ́ Adé ó tún gbanú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan lọ ìjàyè níṣẹ́lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ẹ̀yin lọ́mọ kún mi àjáde ìgbò kún mi tí kún mọ́ lọ́wọ́ tí kún mọ́ lẹ́nu lónìí mo rí bá lọ́dọ̀ bàbá tó bí ọlọ́mọ ààrẹ pé ó ń dífá bífá rẹ bá fọrẹ bàrẹ ò bá fọrẹ kọ́lé bàbá tó bí ọlọ́mọ ààrẹ rákìtà ó má díẹ̀ bọ̀ wálé kò jí bẹ́ẹ̀ ni ò wí adìẹ ló ṣàgbákò ní tiẹ̀ ńlé bàbá tó bí ọlọ́mọ aládìẹ lóògùn ààrẹ ń lọ ta ń tiẹ̀ nínú ilé àwọn bàbá rẹ̀ ni orí títìrì méje ni wọ́n kí wọn nínú ilé bàbá tó bí ọlọ́mọ ìlà tìrì ìlà kó ìka tìrì wẹ̀jẹ̀ ìwọ tìrì pẹja ọkà bàbá tìrì pọ̀ olóko dùrù tìrì pọnmi ìkókò tìrì pé kú ọkà bàbá tìrì pọ̀ olóko bọ́mọdé ọba gbàjẹ́ òun tìrì ní tìrì nílé bàbá tó bí ọlọ́mọ òkè tìrì mama owó mákìmọ́tọ́ mari òkú lẹ́kọ̀ọ́ Àjọkẹ́ Adé lónìí mo rí bá lọ́dọ̀ bàbá tó bí ọlọ́mọ àyẹ̀kùn bí ó ti sọdún èyí ó ṣe tẹ̀mí èsì lágbára Ọlọ́run ọba tí wọ́n bá ń pè ta ní kẹrì látẹ̀kan dúdú yẹmí àkẹrì tó mọ̀ òye ní orí adé àlà ní lórúkọ tèmi ń jẹ́.